Yorùbá o, gbogbo ọmọ Yorùbá o, kẹ́ ẹ darí wálé ká má gbàgbé àṣà ilẹ̀ bàbá wa. This media production ètò tó ń gbàṣà Yorùbá lárugẹ ní tó ń gúríkì ilẹ̀ bàbá wa lárugẹ. Àwọn náà tún ló yá ní oṣù Àkẹsàn o. Wọ́n lódìdí oṣù Àkẹsàn ọmọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ̀rí Àwórì Àkẹsàn. Ọmọ wájú ọlọ́kọ̀ ní Ṣòwò. Ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ àṣetìgbàrà ilẹ̀kẹ̀. Ògèdèǹgédé ọlọ́kọ̀ àtàn yẹbẹ lójú omi. Ọmọ káfọ́pá wà, káfàjẹ̀wà, kásọpanù, kásàjẹ̀nù, káfọ́gèdèǹgédé ọwọ́ akọ̀délé ìṣẹ̀rí ilé ọmọ agbókùn ìbọn dẹ̀tẹ̀ tún ti dé. Oṣù Àkẹsàn tẹ́ tún ti dé náà lù ọmọ àgbẹ̀bí ayé ọmọ àgbẹ̀bí ọ̀run ọmọ àgbẹ̀bí òmùwẹ̀. Bàbá yín gbẹ̀bí ayé tán ó lọ gbẹ̀bí ọ̀run ó ní bàkẹ́sàn ó ga jùgbò bí ó ga jù kùkùté tó bá ti ní ìmọ̀ amúléwọ́ kékeré ọdẹ ni bàbá yín ṣe ń lé bàbá tó bí yín lọ́mọ oṣù Àkẹsàn oṣù Àkẹsàn ọmọ náà kọ̀ tó ní ìṣẹ̀rí wọn láàkì gbowó ọkọ̀ lọ́wọ́ ẹ̀yìn ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ gbogbo wọn mo bá dẹ̀lé omi ní gbèrú wọn lóṣù Àkẹsàn ìlú ẹni bí ẹni èèyàn bí èèyàn MC Musiliu chairman ọ̀gbàrán pátápátá mo kí yín ọmọ Àwórì l'Àkẹsàn ògbà Àwórì kì í sì gbé ó gbé ọmọ Àwórì kì í sì gbé ó gbére. Yorùbá ló lóge ká